kí ṣàbánù yá pé péré. 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 tá ò bá ti rọṣù ní mọ́kàndín. kí ṣàbánù yá pé péré. tá ò bá ti rọṣù ní mọ́kàndín. kí ṣàbánù yá pé péré. èyí ni súnà oníṣẹ́ ńlá. èyí ni súnà oníṣẹ́ ńlá. èyí ni súnà oníṣẹ́ ńlá o. èyí ni súnà oníṣẹ́ ńlá. tí ṣàbánù bá di mọ́kàndín ká gbójú sókè ká wá lè tẹ̀sù. tá ò bá ti rọṣù ní mọ́kàndín kí ṣàbánù yá pé péré. torí èyí ni súnà oníṣẹ́ ńlá. èyí ni súnà oníṣẹ́ ńlá. àní tá ò bá ti rọṣù ní mọ́kàndín kí ṣàbánù yá pé péré. alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala ashrafil anbiya'i wal mursalin nabiyyina muhammadin sallallahu alayhi wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. a kí gbogbo ẹ̀yin olùtẹ́tísí wa lápọ́nlé wípé assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuhu. eléyìí ni abala kejì fún tí a ti ń bá bọ̀ nípa àkọlé tí a pè ní àwọn ìdájọ́ ààwẹ̀ Ramadan. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Al-Istiqama. níbi abala àkọ́kọ́ ń bẹ a sọ fúnra wa nípa iye àwọn ènìyàn tá a lè gba ẹ̀rí wọn wọlé tá a fi lè pàṣẹ pé ká bẹ̀rẹ̀ Ramadan ká bẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà gẹ́gẹ́ bí súnà nábì ṣe lákalẹ̀. a wá sọ fún wa pé ọ̀rọ̀ méjì ni àwọn onímọ̀ sọ ń bẹ. ọ̀rọ̀ kan ó ní wípé ká gba ẹ̀rí ẹnìkan oṣù. èyàn ni ọ̀rọ̀ ìmáàmù wa Ṣáfi'í wa Abu Hanifa. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó léèyàn méjì ni a ti sọ nípa rẹ̀ wípé tó dáa jùlọ tí ànábì ṣe nítorí pé wa khairul hadiyi hadiyu muhammadin sallallahu alayhi wa sallam. ọ̀nà tó dáa jù tẹ́rù máa tọ̀ òun lọ̀nà tí ànábì sallallahu alayhi wa sallam tọ́tọ̀. ẹ̀rí lérí eléyìí ó ní hadithi abdullahi ibn umar tí a dá kọ síwájú tó sọ wípé mo rí ìlétésù àbí ká sọ pé àwọn ènìyàn èmi náà a jọ ń wo ìlétésù. mo wá lọ rè bá anabi sallallahu alayhi wa sallam wípé mo rí. anabi sallam sì gba ẹ̀rí rẹ̀ wọlé ó sì nìkan kéde ìbẹ̀rẹ̀ àwẹ̀. bákan náà ni lárúbáwá oko tó wá bá òjíṣẹ́ sallallahu alayhi wa sallam wípé wà nábì mo rí létésù. anabi sì bi léèrè wípé sọ gba ọlọ́run ọba àlékè ọlá gbọ́ lẹ́yọ kan lọ́ba téèyàn máa jọ́sìn fún tí ò sí ẹnì kankan téèyàn lè jọ́sìn fún àyà fún un. ó ní bẹ́ẹ̀ ni èmi ànábì sọ gbà mí lójíṣẹ́. ó ní bẹ́ẹ̀ ni ànábì sì pa bìláàlù láṣẹ yìí pé wọ́ bìláàlù kéde fáwọn èèyàn kan bẹ̀rẹ̀ àwẹ̀. ànábì sallallahu alaihi wasallam lọ́nà méjèèjì ó lo ẹ̀rí ẹnìkan oṣó fi pàṣẹ ìbẹ̀rẹ̀ àwẹ̀. a jẹ́ yí pé ẹ̀rí ẹnìkan oṣó ó ti tó wa láti bẹ̀rẹ̀. eléyìí lọ́rọ̀ àwọn onímọ̀. àmọ́ tá a bá fẹ́ parí ẹ̀rí èèyàn méjìlá máa gbà. kọ́ má jẹ́ yí pé ẹni tó wá sọ̀rọ̀ fún wa ebi ti pájù lọ́ba fẹ́ sáré wá dọ́gbọ́n fún wa ní irọ́ wípé wọ́n ti róṣù. àwọn àfáà nẹ́ni bẹ́hùn ẹ jẹ́ ká ṣe ìtìyàt ẹ jẹ́ á kó àìbáàmà mọ́ ẹ jẹ́ á ṣe àìbáàmà ẹ̀rí èèyàn méjì òun lá máa gbà tá a bá ti fẹ́ parí àwẹ̀. ọ̀rọ̀ bẹ́hùn ojú bá ń lọ nínú. tó bá rí bẹ́ẹ̀ á gbójú wo ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì níbẹ̀ ni ó ní wípé mẹ́ńláhu àhàlíyàtul ìlàn tààlẹ́ńtọ́ láṣẹ kó kéde pé
ẹ̀yin mùsùlùmí ẹ bẹ̀rẹ̀ àwẹ̀, ẹ̀yin mùsùlùmí àti róṣù, ẹ̀yin mùsùlùmí àróṣù. A ti sọ fún wa wípé ẹ̀ ń tọ́ láṣẹ rẹ̀ òun náà láláṣẹ àwọn mùsùlùmí. Àwọn ìjọba nílùú míì àwọn láláṣẹ tí wọ́n ti yan àwọn kan síbi ètò rẹ̀. Aláṣẹ àwọn mùsùlùmí ní Nàìjíríà, aláṣẹ gbogbo mùsùlùmí pátá òun náà ni sultanul muslimin, òun ni sultanul muslimin Saad Abubakar kọ́lọ́njẹ́mi ẹ̀wọ̀n ogun. Àwọn láláṣẹ wa ntí wọ́n bá sọ nípa ọ̀rọ̀ oṣù rírí òun nìkan lọ̀rọ̀. Gbogbo ń tẹ́nìkan bá wa máa sọ yálà ìmáàmù ni ọ́, àáfà àgbòlé, àáfà kẹ́nẹ́ kan, mùdírù ni ọ́ ni àbí àmìdù léèkéw àbá àáfà léèkéw ti ẹ̀nìwọ́ náà. Ìgbìyànjú kálukú wa ọ gbọ́dọ̀ máa tẹ̀lé gbogbo tiwọn tí wọn bá ti yapa tọ́lọ́run tànábì ni o, táwọn náà bá ti yapa tọ́lọ́run ti tànábì. Bákan náà inú tó tún ṣe pàtàkì ó ní wípé àwọn tí a pè láláṣẹ yìí ìkànnà méjì ni. Ó lè ṣeéṣe kó jẹ́ wípé àwọn gangan fúnra wọn ò gbéra wọn wípé èmi náà tẹ̀lé yín lọ wa tó bá wùn. Ó sì lè ṣeéṣe kí wọ́n yan àwọn ìgbìmọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ipò ni wọ́n ń ṣiṣẹ́ tọ̀ lọ́dọ̀ wa àti ní gbogbo àgbáyé. Wọ́n ní àwọn ìgbìmọ̀ tí wọ́n jẹ́ citing committee, àwọn tí wọ́n máa ń wá òṣùpá, àwọn tí wọ́n máa ń wá òṣùpá nù àbí àwọn tí wọ́n máa ń wá ìlétésù, àwọn tí wọ́n máa ń wá ìlétésù nínú àwọn ìgbìmọ̀ wá létésù nù. Tí wọ́n bá yàn wọ́n aláṣẹ tó jẹ́ aláṣẹ ó lè ní ẹ̀yin ẹ lọ wá káwa sì jókòó ńlé, ẹ máa pè wá, àwa náà máa pè yín, ẹ fún alábọ̀. Èyún àwọn tí wọ́n ní ìfọkànbalẹ̀ sí àwọn onídéédé nìyẹn, àwọn tí wọn ò kí ń sọ̀bẹ ṣèlú. Tí wọ́n bá ti yàn wọ́n wípé kí wọ́n lọ rèé wá létésù, ní tí wọ́n bá mú bọ̀ abẹ́mi àti yín náà àwa náà gòkè kan lọ lágorí àpáta agorí òkè, àbá lọ sórí mọ̀nàrọ̀ mọ́sálásí ńlá wa lọ síbẹ̀, a lè wá oṣù ńbẹ̀ tá a dúró síbẹ̀. Ara wọn mìíràn tó jẹ́ pójú wọn sharp, tí wọ́n bá ti lè wo àwọn náà tó bẹ́ẹ̀ lọ yọ lójú sánmà wọ́n rí, tírú ẹni bẹ́ẹ̀ bá rí, àbáwọn táwọn aláṣẹ tí wọ́n rán àbáwọn ni wọ́n rí. Ojúṣe wọn tọ́pọn dandan ojúṣe tọ́pọn dandan fún wọn ó ní pé kí wọ́n lọ rè faláṣẹ lábọ̀. Aláṣẹ nìkan ló gbọ́dọ̀ kéde, kò tọ́ sẹ́ni ẹ̀kan lẹ́nu. Aláṣẹ nìkan sọ, òun ló gbọ́dọ̀ kéde pé ẹ̀yin mùsùlùmí ẹ bẹ̀rẹ̀ àwẹ̀, ẹ̀yin mùsùlùmí ẹ má bẹ̀rẹ̀ àwẹ̀. Aláṣẹ nìkan ni lókùrúgbà táwọn náà bá ti wà lọ́ndà àti tọ́lọ́run ti tànábì. Tí wọ́n bá ti wà bẹ́ẹ̀, a wà lọ bá aláṣẹ mùsùlùmí pé a ti róṣù, àwọn ni wọ́n wà kéde torí wọ́n bí ọ léèrè béèrè. Àmọ́ gbogbo ń tàn bá kí láwọn ọ̀dọ́ wa kákan máa pariwo àjẹlẹ́sù o àjẹlẹ́sù o, gbogbo eléyìí fáwọ́dọ̀ ni fáwọ́dọ̀ tẹ̀síwíṣ, ìmọ̀ pariwo lásán tó jẹ́ pé kò sí oore ń bẹ̀, òun nìyẹn. Ẹ má da ètò òru ìsìláàmù ti létò, ẹ jẹ́ àṣẹ bóníṣẹ́ ọlọ́run ti ṣe. Ànábì náà ṣàgbáwẹ̀, ànábì gbáwẹ̀ náà, ẹ dákun ẹ jẹ́ àárín bá ànábì ti rìn, ẹ jẹ́ àṣẹ bọ́ọ̀lù náà ọba àlekè ọláṣẹ pa ànábì láṣẹ rẹ̀ wípé kó ṣe ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Tó bá rí bẹ́ẹ̀ á lọ rè bá láṣẹ á wá sọ fún wa pé èmi róṣù, àwọn ìgbìmọ̀ náà padà sọ́dọ̀ aláṣẹ pa àti róṣù, torí ó ní àwọn bí wọ́n ṣe bí wọ́n léèrè. Kọ́ má jẹ́ pọ́kàn rọra ráwọn star kan ni ọwá lérò pò súnú yẹn bá ti bí léèrè wọ́n ó ti mọ̀ pé kìí ṣoṣù lórí yẹn. Ẹ̀rí lórí eléyìí kò jìnnà rárá, hadith méjì tá a rọra mú wá. Ọ̀rọ̀ Abdullahi ibn Umar radiyallahu anhuma àti hadith Arabi èyí tó wá bá Nabi sallallahu alayhi wa sallam pé ya Rasulallah inni rahaytu hilala. A rí pa àwọn méjèèjì nígbà tí wọ́n rí tán, Abdullahi ibn Umar, Arabi, ìkankanù wọn bọ́ sórí ìta kó bọ́ síta gbangba kó máa kéde pé ayyuhal muslimun inni qad rahaytu hilal. Ẹni ẹ̀kan tó bá ń kó ṣe mùsùlùmí gidi ẹsẹ̀ rúyàn mọ́ padà sọ́dọ̀ aláṣẹ wọn gbà náà lọ́hùn, ó náà ní òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam. Àwa náà gbọ́dọ̀ padà sọ́dọ̀ àwọn aláṣẹ, tàbá àwọn táláṣẹ bá rán ìpín ní ká lọ rè máa fún ní àbọ̀. Àwọn tí wọ́n bá yàn a gbọ́dọ̀ lọ rè fún alábọ̀. Tọ́yẹ
tá a bá wá lọ tá a fún ọ lábọ̀ àwọn ni wọ́n á kéde ìyẹn nìyẹn kò sí fún ẹnì kankan kó kéde kò tí ì sípò tó wà àyàfẹ́ tí wọ́n fi so lórí lẹ́yìn lérí ẹni ẹ fi so lórí lẹ́yìn lérí ló gbọ́dọ̀ kéde àyàfi tí wọ́n bá ń yapa tọ́lọ́run tànàbí tí wọ́n tẹ̀lé fẹ́ nu ẹni kálukú náà wà á yapú lẹ́yìn wọn ó ti tán bá tó bá rí bá nẹ́rìn eléyìí ni ó wà jẹ́ ká lọ síbi ọ̀rọ̀ tó ṣe kókó ní ó ní hukumu isti'malu al-marasid al-falakiyya hukumu isti'mali al-marasid al-falakiyya àwọn devices tá a fi máa wojú ọjọ́ ǹjẹ́ a lè lò wọ́n láti fi wálé tẹ́sù àwọn devices yìí tí a máa lò àwọn làwọn irinṣẹ́ kan tó jẹ́ pé máa ràn yàn lọ́wọ́ ntẹ́yàn ò lè rí òun ó sì tètè báyàn jẹ́yàn rí ntẹ́yàn ò lè rí òun ó jẹ́yàn ò lè rí tó bá rí bẹ́ẹ̀ àwọn àfọ onímọ̀ jẹ́ ó yá pé a lè lo gbogbo àwọn gadgets a lè lò wọ́n torí pé àwọn nǹkan yìí wọ́n fẹ́ ran ojú wa lọ́wọ́ ni láti jẹ́ kójú wa ó rí nǹkan tó jẹ́ pé a lè rí gangan yóò bá ní sún tó jìnnà yóò bá ní sún mọ́ yóò jẹ́ ká lè rí dáadáa a jẹ́ pé ìkan nínú àwọn ọ̀nà yìí ó ńlá lè lò a lè lo àwọn gadgets ká fi wá wọn káyé wá lè tẹ́sù a lè gòkè lọ ká gorí òkè tó bá ga káyé wá lè tẹ́sù a sì lè gun orí asóró mọ́sálásí tó ní asóró tó gbáyàn tó ṣe dúró sí lókè a lè gbábẹ̀ ká fi wá ilé tẹ́sù ọ̀kan náà àwọn ọ̀nà kò sí ìta lónú rẹ̀ tí ò dá tíṣẹ́ rẹ̀ ọgbà wọlé alimuhim ètò dásà ti ní gbé kásà lọ wà gẹ́gẹ́ bọ́lá ọba àlékè ọlá ti pa wá láṣẹ rẹ̀ wípé fáwọn ṣe ìdààmú kò mọ́ ṣàárọ̀ fàlìyẹsùmù ẹni ọba ti fojú gan létésù àti tú fún wa wípé kìí ṣe pé ntọ́ bá rí báyìí nìkan ń jọ ọba tó rí bá ọba rí tí Ramadan fi di mẹ́wàá nǹkan ọmọ dúró lè gbọ́ ọba tó rí ni ìtukùtù nìyàn tó ọba rí tàbọ̀ ọgbọ́ torí pé ẹ̀rí eléyìí bẹ́ẹ̀ bíi pé òjíṣẹ́ Ọlọ́run gan wọn lọ jíṣẹ́ fún wọn ni tí wọ́n fi gbàwẹ̀ pẹ̀lú àdìsí méjèèjì tá a mọ́ wájú ajá yí pé máa ń ṣe yí dà ìwọ tó o bá fojú gan ní ẹ̀ báyìí o gbọ́dọ̀ gbàwẹ̀ bákan náà ni ìwọ tó o bá sẹ̀mí àyí pé kọ́díṣù yí dà ìwọ tó o bá gbọ́ yí pé wọ́n ti rí oṣù ìwọ náà gbọ́dọ̀ gbàwẹ̀ ọ̀ranyàn nìyẹn ọ̀ranyàn ni tọ́yè tó bá rí bẹ́ẹ̀ kò sí ètà a lè lò nínú àwọn nǹkan méjèèjì kò sí ètà a lè lò pẹ̀lú májẹ̀mú kó jẹ́ yí pé àwọn tí wọ́n jẹ́ thikot àwọn tí wọ́n ṣe fọkàn tán èèyàn ò ní wọ́n wá ń di kẹ́ni àwọn tí wọ́n ṣe fọkàn tán àwọn náà ni ẹlẹ́ẹ̀kejì yóò sì jẹ́ oyé ayé pé kìí ṣe pé devices nìkan lọ́wọ́ á dá lọ sánmà tó wà lọ rárá wọ́n gbé sójú tí wọ́n ó fi ṣe ìrànlọ́wọ́ fojú ni tó bá ti rí bá wọn a jẹ́ yí pé tí ń pè ní al-mu'ayana ar-ru'yatul basariyya kéèyàn rí nǹkan ní fèntèntè ó ti ṣẹlẹ̀ fa idha tahaqqaqat tilk tó bá ti wá jẹ́ pé léèyàn bá ti lè ṣẹlẹ̀ faqad tahaqqaqat ru'ya a jẹ́ yí pé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé faman shahida minkum ash-shahra falyasumhu ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ nìyẹn ìfojú gan ni ẹ ti ṣẹlẹ̀ ìfojú gan ni oṣù ó ti ṣẹlẹ̀ nìyẹn ìgbà yẹn a lè kéde fáwọn ènìyàn pé kán gbàwẹ̀ a jẹ́ pé a lè lo gadget a lè lo àwọn devices a lè gòkè a lè wá lọ́nà tó bá sá ti rọrùn fún wa láti wà lọ́nà tá a fi rí èèyàn bá nà nì ẹlẹ́ẹ̀kejì tá a tún fẹ́ sọ̀rọ̀ bá ó ní hukmu akhdhi qawli al-falakiyyina al-hisabiyyina àwọn tí wọ́n máa wo hisab àwọn tí wọ́n máa gẹ́sẹ́ ní pé tóṣù bá jẹ́ báyìí tí kan bá jẹ́ 11 bí kan bá jẹ́ 12 tí kan bá jẹ́ 19 bí kan wọ́n ṣe máa ṣe ń tiẹ̀ yẹn ǹjẹ́ a lè gba ọ̀rọ̀ tiẹ̀ náà ká fi sọ yí pé káwọn èèyàn bẹ̀rẹ̀ oṣù ká fi ní káwọn èèyàn bẹ̀rẹ̀ àwẹ̀ àbí kí wọ́n má bẹ̀rẹ̀ àwẹ̀ kò sí ìyàn jíjàn lọ́dọ̀ àwọn àfà mọ́ṣálà tí ó fa ìyàn jíjà kankan ni wípé
a nídìí ọ̀rọ̀ gbogbo falakiyin náà bí ti ń ṣẹlẹ̀ falakiyin náà hisabiyin àwọn oníṣàbù a nídìí ọ̀rọ̀ wọn torí pé Ànábì sallallahu alaihi wasallam nígbà tó fẹ́ sọ̀rọ̀ oṣù fún wa ó ní wípé inna ummatun ummiyatun la naktub wala nahsib ash-shahru hakadha aw hakadha bá Ànábì ṣe ṣàlàyé oṣù nìyẹn ẹ jẹ́ àgbọ́yé o òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam nígbà tó fẹ́ ṣàlàyé oṣù fún wa ó ní àwa ní ìjọ kan tó jẹ́ wípé a lè kọ́ a lè kà a sì mọ bẹ́ẹ̀ ṣe máa ka òǹkà Ànábì sallallahu lóyin ara rẹ̀ báwọn nìyẹn náà bẹ́ẹ̀ ni ummiyu ni Ànábì ẹni tí ò lè kọ́ tí ò lè kà ó ní ṣùgbọ́n tí ń jẹ́ oṣù hakadha mẹ́wàá hakadha òdógún hakadha ọ̀dọ́gbọ̀n pé that means pé oṣù ó lè jẹ́ ọgbọ̀n ọwọ́ adi nílẹ̀ kẹta mẹ́rin ó tún wá sí báyìí pé aw hakadha tàbí kó jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n Ànábì ti sọ fún abáyẹn that means pé ní tó sún ojú ọ̀run wọn máa jẹ́ kò ní kọjá ọgbọ̀n tàbí mọ́kàndínlọ́gbọ̀n ọgbọ̀n tàbí mọ́kàndínlọ́gbọ̀n ó sún ojú ọ̀run ò ní kọjá abẹ́hùn sallallahu alaihi wasallam Ànábì ti wá jẹ́ ó yá abáhùn so eléyìí ọwọ́ ajé ó yá ń gbọ́ sọ báhùn tán yí pé fala tasumu hatta tarawul hilal ẹ gbọ́dọ̀ gbààwẹ̀ àfìgbà tẹ́ ẹ bá tó rí ìlétésù wala tuftiru hatta tarawul hilal ẹ sì gbọ́dọ̀ sínú pa fẹ́ túnú àwẹ̀ o àfìgbà tá a bá tó rí ìlétésù ẹ máa gbọ́ Ànábì ní sallallahu alaihi wasallam fa in gumiya alaykum tó bá wá jẹ́ pé kùrukùru ẹ̀ sújò bojú sánmà fún yín fa akmilul iddata thalathin ẹ pé òǹkà tẹ́ ẹ bá ń kà bọ̀ òǹkà ti Ṣàbán ẹ pé kó pé ọgbọ̀n tó bá sì jẹ́ pé Ramadan náà ní tẹ́ ń wá ìfitọ́ tẹ́ ń wá fitiru oṣù táyé sínú tí kùrukùru bá bojú ọjọ́ akmilul iddata ẹ ka Ramadan náà thalathina kó náà ò pé ọgbọ̀n jọ sallallahu alaihi wasallam tayyib ẹ wà rí nígbà tánàbí sallam ti ṣàlàyé eléyìí walam yaltafit ilayhim Ànábì òkúlẹ̀ sọ pé ẹ lọ máa wá fàlákì kẹkẹ ẹ lọ máa ṣe kinní kan kẹ ẹ lọ máa kọ ẹ lọ máa gé rárá kò sí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam Ànábì sọ fún anu inú kárí tàbí kákàún kàkó pé a nídìí ká dààmú ara wa a jẹ́ pé qaulul falakiyina al-hisabiyina tá a bá ti ń sọ̀rọ̀ ntọ́jọ́ mọ́rọ̀ ru'yatul hilali ẹgbẹ́jú ẹgbẹ́ kan in tí ń sọ torí pé rúyá tí wọ́n ń sọ̀rọ̀ bá rúyàtún basọ̀ríyàtún la ilmiyya rúyà basọ̀rí ni rúyà káfojú gán ní nǹkan ni kìí ṣe rúyà ilmiyya pé mọ̀mọ̀mọ̀ bí wọ́n ṣe máa gé ibi tẹ́yìn bá ti wá rí ẹnìkan nínú àwọn onímọ̀ tó sọ̀rọ̀ gbé rúyà ilmiyya ẹ dákun ẹ fi sàwánà láǹfààní so wàyí kánà mo ti àjẹ́ pé kò sẹ́nì kankan nínú àfà tó sọ yí pé ká máa gbarú nǹkan bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá alẹ́kẹ́ ọlá ni máa ń ṣẹ̀hídà ẹ̀ ń bá fojú gan ní ni kò sọ fún wa wípé mani àlímà ẹ̀ ń bá lọ sí àwọn mani hasiba ẹ̀ ń bá ń sí kò sí tọ́jọ́ lọ́ọ́ fojú gan ní ẹ̀ eléyìí ni tí sallallahu alaihi wasallam tó ṣe so eléyìí làwa náà sì gbọ́dọ̀ ṣe kí ni òun làwa náà sì gbọ́dọ̀ ṣe bákan náà inú ọ̀rọ̀ tó ṣe kókó tó yẹ ká wò òun ni ká wá pé ojú ọjọ́ kùrukùru bò ààrí oṣù ǹjẹ́ a lè gba àwẹ̀ ní yaumu shak ọjọ́ 30 ọgbọ̀n ọjọ́ nínú Ṣàbán nílẹ̀ àwọn àfáà máa pè ní yaumu shak ǹjẹ́ a lè gba àwẹ̀ ní yaumu shak ká gbọ́ pé ojú ọjọ́ yóò kùrukùru ti bojú ọjọ́ àròsù àrílétésù pé ẹjẹ́ mi ọdọ́gbọ́n kí n ti ẹ̀gbàwẹ̀ tàbí àti ẹ̀gbọ́pọ́n rósù wọn rósù ta fi lọ́sùn ọwá ní mo kulẹ̀ ti dàníyàn lálẹ́ àná yìí pé bóyá máa gbàwẹ̀ rárá kọjọ́ torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ wọn pé fàyín gumma alaykum aw fàyín gubbiya alaykum tó bá jẹ́ yí pé létésù ò fojú hàn dé fàákìmìlú ìdátà ṣáhárì 30 ẹ lọ pé 30 náà tẹ́ ẹ lọ ká oṣù yín kó pé ọgbọ̀n
sallallahu alayhi wa sallam. So anabi sallam lam yakul sumu li ajli al-ghayb. Anabi ò ní ẹ gbààwẹ̀ nítorí pé kùrukùru bojú ọjọ́ sallallahu alayhi wa sallam. Anabi ò ní ẹ gbààwẹ̀, kò ní ká gbààwẹ̀ nítorí pé kùrukùru bojú ọjọ́ sallallahu alayhi wa sallam. Tó bá rí bẹ́ẹ̀ téèyàn bá wá sùn lẹ́yìn tí ọmọ kí ń rósù ọwọ́ ají ní wọ́n sọ pé wọ́n ti rósù li annahu laysa lahu niyya kọ̀kúlẹ̀ lánìyàn pọ̀ fẹ́ gbààwẹ̀ ọwọ́ ají ọwọ́ ló ti dàníyàn rárá. Ìmsáàkù lọ gbọ́dọ̀ ṣe, ìkẹnu dúró ló ṣe ń tiẹ̀ ò ní jẹun mọ́ni, ṣùgbọ́n àwẹ̀ ọ́ dá padà ńgbà tí wọ́n bá túnú tán. Eléyìí ni ọ̀rọ̀ tó lálàáfíà táwọn onímọ̀ sọ. Èèyàn san àwẹ̀ yẹn padà nígbà tá a bá túnú tán. Àmẹ́yàn wà ní sọ wípé èmi náà ti sáré dánìyàn láàárọ̀ ọjọ́ kò sí ń tọ́jọ́ o yá ọmọ so ó lánìyàn tẹ́lẹ̀, so ọ̀rọ̀ pọ̀ bíi ti tàníyàn inshallah a máa bọ́ síbẹ̀ nísìn. Ìdájọ́ kéèyàn dàníyàn, àníyàn amalun qalbi, iṣẹ́ ọkàn ni àníyàn, iṣẹ́ ọkàn ni, kò kí ń ṣe nǹkan tá a máa fẹnu sọ. Lókùrú gbà téèyàn bá ti gbà yí pé tó alhamdulillah wọ́n ti rósù o Ọlọ́run kó jẹ́ kí a síra láyọ̀ o, èèyàn ti dàníyàn Ramadan, èèyàn ti ń bá a lọ́nu pé mo fẹ́ gbààwẹ̀ kálásì ó ti tán, yìí ti ń dàníyàn nu. So bídíà àdádálẹ̀ ẹ̀sìn ní gbogbo ká máa sọ yí pé ọ̀ya o bàbá ìmáàmù ó ti yẹ wá bá gbé àníyàn o ká máa pé ọ̀yẹ́ máa sọ ọ́ nàwẹ́tù sọ́ọ́mà Ramadana salasina gbogbo eléyìí ẹ̀sìn ò faramọ́, kò sí nínú ẹ̀sìn. So àníyàn wa ọkàn wa ni ó wà, àníyàn pé mo fẹ́ ṣe ọkàn ni ó wà. Nínú òfin tẹ́ pé béèyàn bá láníyàn pé òun ti ẹgbà àwẹ̀ mọ́jáde òun ti já kò sí láwẹ̀ mọ́ náà nù, pé àwẹ̀ kó o ti ẹ̀wù ń gbà mọ́. Béèyàn bá láníyàn pé òun ti ẹ̀sẹ̀ ìsìlámù mọ́ ó ti ṣe rí dànù, yóò tún padà bọ̀ sínú ìsìlámù fúnra ara rẹ̀ ni. Nínú òfin tẹ́ pé níyà Ànábì sallam jẹ́ ó yà pé innamal a'malu binniyya aw binniyat. Iṣẹ́ téèyàn bá ń ṣe èèyàn máa ní ládàá rẹ̀ pẹ̀lú àníyàn téèyàn bá fi ṣe, àníyàn téèyàn bá fi ṣe ni ní ọ̀sọ̀ ládàá tí wọ́n kọ́ lẹ̀ fún. Tayyib tó bá rí bẹ́ẹ̀ mas'ala tí a tún gbé yẹ̀wò ó ní ikhtilaful matali', ìbùyọ ìlétésù wa àtàwọn ìlú mi, tàbí ká pè ní pé ǹjẹ́ a lè lo oṣù ìlú kan káwa náà fi mú àwẹ̀ nílùú wa. Ká sọ yí pé wọ́n ti róṣù ní Egypt ní Cairo, káwa ará Nàìjíríà pa fẹ́ fi mú àwẹ̀. Ká ní wọ́n ti rí oṣù ní Saudi kálá fẹ́ fi máwẹ̀ Nàìjíríà. Ká ní wọ́n ti rí oṣù bí àwọn ìlú tó súnmọ́ wa lẹ́gbẹ̀ẹ́. Aláwọ̀kọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ikhtilaful matali', ipe kí ìbùyọ oṣù ìlú kan, àsìkò tí oṣù ìlú kan tí ó yọ kó yàtọ̀ sí tìlú mi. Ǹjẹ́ ń sọ̀rọ̀ bá ó ní ìlú kan tó jẹ́ wípé àjọ ní tàfáwùtù, so àtàfáwùtù lè wákìtì a ní àsìkò tí wọ́n papọ̀ mọ́ ti a. Kèésì àwa tó jẹ́ wípé àjọ wà ní dáhìlù dawlatin wahida, àwa tá àjọ wà nínú ìlú ẹyọ kan nǹkan wọn ń sọ èyàn kọ́ o. So bí àwa ní ìsìn Nàìjíríà, Benin, Togo, Niger, Cameroon, Chad, irun tí wọ́n ń sọ nìyẹn. Káwa lọ wò wípé sẹ́nìkan kan náà wá sáà lè lóṣù tí ẹnìkan bá rí, káwa náà sọ pé wọ́n ti rí oṣù ní Benin ẹja fi bẹ̀rẹ̀ àwẹ̀, tàbí kára Benin náà pa àwọn ará Benin láṣẹ pé wọ́n ti róṣù ní Nàìjíríà o ẹja wa náà fi bẹ̀rẹ̀ àwẹ̀. Mas'ala yìí kò fa bọ́lọbọ́lọ lọ́dọ̀ àwọn onímọ̀. Kọ́ídà ni pé likulli baladin ru'yatuhu, gbogbo olùkọ̀ọ̀kan ń ló lè dúró lórí tó bá fi róṣù, pé ńgbà bá róṣù látò bẹ̀rẹ̀ àwẹ̀ ń tiwa. Gbogbo olùkọ̀ọ̀kan lè ṣèyàn tí wọ́n bá sì ṣiṣẹ́ pẹ̀lú tìlú mẹ́ẹ̀ẹ́ nínú ìlú téèyàn fọkàntán, téèyàn bá fi tiẹ̀ náà ṣiṣẹ́ kò sí tó burúkú jù mbẹ̀. Èyí tó bá wùyàn lèyàn lè ṣe, torí pé lórí pé èyí tó bá wùyàn lèyàn lè mú ẹ̀rí ń bẹ fún. Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu
níbi hadithi Quraib ummu Fadl bintu Harith, ìyá Fadl ọmọ Harith, ọ̀ràn Quraib radiyallahu ta'ala anhu, ọ̀ràn lọ sí ilẹ̀ Sham, ọ̀ràn lọ sí Sham. Nígbà tó wá rán lọ sí Sham wípé kó lọ bá Muawiya tó jó lórí ibẹ̀, ọ̀ràn sí wọn. Nígbà tó wá débẹ̀, ó jẹ́ ọjọ́ on the 29, ó jíṣẹ́ tí a rán tán, wọ́n jọ lọ wá oṣù. Nígbà tí wọ́n wá oṣù, wọ́n róṣù, wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀. Muawiya kéde fún wọn nílùú pé kán bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà tí lè róṣù. Nígbà tó wá yá tí Fọ́dílù Quraib tó wá padà sí Madina lọ́dọ̀ Ibn Abbas radiyallahu ta'ala anhu, kọ́lọ̀mbá ni yọ́nú sí gbogbo wọn látòkè délẹ̀, gbogbo àwọn sàábí Ànábì ọlọ́mbá ni yọ́nú sí wọn. Nígbà padà débẹ̀, Ibn Abbas radiyallahu ta'ala anhu wà ń bi léèrè wípé ìrẹ́ Quraibu, ìgbà wo lẹ mú àwẹ̀ ní Sham? Ó ní àwa mú àwẹ̀ ní ọjọ́ Jumu'a, àwa róṣù ní ọjọ́ Jímà. Ọjọ́ Jímà tí wọ́n sọ pé wọ́n róṣù yẹn, that means pé tí àwa máa sí ní alẹ́ Thursday yẹn, ìjọ yẹn ni wọ́n wá oṣù. Wíwá oṣù èsì ń ṣe tó pẹ́ lọ rẹpẹtẹ, láàrin tó rùn fi wọ̀ sí ká tó kí Magribi wọ́n ti ní tí wọ́n á rí. Wọ́n wá ní àwa wá oṣù ní ọjọ́ Jímà wá sì rí. Abdullahi ibn Abbas sọ yí pé àwa bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́dọ̀ tiwa ní Madina ní ọjọ́ lọ́jọ́ Sátidé. Quraib wá bẹ̀rẹ̀ wípé ìrẹ́ Ibn Abbas, kí ló dé sí lè lo dájọ́ bí wọ́n ṣe rí oṣù ní Ṣáàmù kẹ́ fi bẹ̀rẹ̀ àwẹ̀ ni, sáà lè lóyàn. Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma, ó ní wípé rárá, a lè lo, àwa la gbọ́dọ̀ lo títí táwa bá rí lu tiwa ń bí. Hakadha amarana rasulu sallallahu alayhi wa sallam, báyìí ló jíṣẹ́ ọlọ́ọ̀bá lékè ọlá ṣe pa wá láṣẹ. That means pé ó fi ọ̀rọ̀ yẹn ti sọ́dọ̀ Ànábì wípé ìlú kọ̀ọ̀kan o kó dúró lórí ìgbà tó bá róṣù rẹ̀, kò sí tó burú bẹ́ẹ̀. Bákan náà tó bá sì lo tìlú mi náà kò sí tó burúkú jù bẹ́ẹ̀. Ètò bá ti tẹ́ àwọn aláṣẹ ìlú kọ̀ọ̀kan lọ́rùn, òun ni kí wọ́n mú. Eléyìí ó ní ìlànà Islam nípa ká bẹ̀rẹ̀ àwẹ̀ àti ká parí àwẹ̀. Ọ̀rọ̀ tí ò rújú ó ní bẹ̀rẹ̀ àwẹ̀ àti parí àwẹ̀. A rọ̀ gbogbo ẹ̀yin olórí ẹlẹ́sìn wa pátá látòkè délẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá, nílẹ̀ Haúsá, nílẹ̀ Yíbò, níbi gbogbo, ẹ dákun ẹ jẹ́ á tẹ̀lé tànábì sallallahu alayhi wa sallam. Níbi ìbẹ̀rẹ̀ àwẹ̀ wa ẹ jẹ́ á kọ́ sí Ànábì, níbi ìparí àwẹ̀ wa ẹ jẹ́ á kọ́ sí Ànábì, níbi gbogbo òṣèṣì wa ń bi ìbáàdà ẹ jẹ́ á kọ́ sí Ànábì. Tóró náà lọ́nà ọba àlekè ọlá gbé dìde sí a, òun ló wá jíṣẹ́. Ìtí ẹ̀ sì ń pè ní ìbáàdà, àlìbáàdà tó bá ti jẹ́ ọ̀rọ̀ ọjọ́sìn ni, tawqifiyya ni, àì kì í fi kún un. Ìtí ẹ bá ti sọ fún wa pé báyìí ni a ti ṣe, bẹ́ẹ̀ ni ká ti jẹ́ ṣe. Abẹ́lọ́run nínú àánú rẹ̀, àwẹ̀ Ramadan ọdún yìí, Ọlọ́run dákun ka èmi àti yín kẹ́rù tí ó gbà pẹ̀lú àlàáfíà ara. Ọlọ́run má jẹ́ wọn gbà lẹ́yìn wa, má jẹ́ wọn máa fún wa nírò ibi tó dé dúró. Ọlọ́run ní kú Ọlọ́run. Lágbára Ọlọ́run, gẹ́gẹ́ bí tí wọ́n kà lóṣù ní Nàìjíríà, ọ̀la Àlàmísì ó ní wọ́n ó gbójú wo sánmà tí wọ́n wá oṣù. Tí wọ́n bá ti róṣù, alhamdulillah, wọ́n dáwẹ̀ ní ọjọ́ Jímọ̀. Tá a bá sì ti róṣù, ó di Sátidé nù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nílùú àgbáyé, kò sí bí wọ́n ti wá oṣù lónìí. Òní yìí ni on the 28 Sha'ban níbikíbi. Abẹ́lọ́ nínú àánú rẹ̀, Ọlọ́run ò má ṣe tọdún yìí lágbàmọ́ fún wa. Àjọ kí Ramadan yìí pé marhaba bika ya Ramadan, marhaba bika ya Ramadan, marhaba bika ya Ramadan, marhaba bika ya Ramadan.